èyí ni ohun tí àwọn ènìyàn sọ nípa ìṣèjọba ààrẹ Bọla Tinubu lẹ́yìn ọdún méjì tí ó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ máa bá wa ká lọ. Ó lọ bí ọdún méjì báyìí tí ààrẹ Bọla meji Tinubu ti wà lórí oyè. Kí ni nǹkan tí ẹ lè sọ nípa ìjọba wọn? Kálukú ń mánéjì ni o, kálukú ń mánéjì ni. Kò sẹ́nìkan tí tó lè sọ pé lásìkò Bọla meji Tinubu òun jẹ bó ṣe wò òun ẹ̀ẹ̀kan lójúmọ́ ni èèyàn ń jẹ kílé òfìsú. Ọ̀rọ̀ òǹdàjú nínú pé ìlú pa àwọn òní ìlú àti jẹ oúnjẹ fẹ́ lòmí wọ́n ní sọ pé àwọn ó ṣe àwọn ètò láti ran àwọn èèyàn lọ́wọ́ àìrán lọ́wọ́ wọn kankan nílùú. Local government gan kò sí development kankan lórí rẹ̀ níbi pé ìwé orí jẹ yóò rí mọ lórí rẹ̀. Kí ni ìmọ̀ràn tí ẹ rò wípé ẹ lè gba ìjọba ààrẹ Bọla Ahmed tí wọ́n bá ní àǹfààní láti gbọ́ nǹkan tí ẹ ń sọ? Kátó wọ́n nìkan bá rìdíìsì ẹ̀ nìkan yẹn tí wọ́n jù nǹkan yẹn tí wọ́n jù àwọn tó ní lọ́wọ́ nìkan ni wọ́n ń gbádùn àwọn táà ní tààrà gòyì nǹkan tí wọ́n jù láti mọ jíjẹ ohun èyí ọlọ́mọ ìjọ lè mọ wà ní ó fẹ́ ha ìdí ẹ̀. Nínú ìtàǹpàṣù ní Nàìjíríà nìsín kan túnbọ̀ pé gbogbo nǹkan wọn ṣò abẹ wọn ní ìjọba tiwọn kan tó bá túnbọ̀ já àwọn nǹkan yẹn wálẹ̀ díẹ̀. Wọ́n bá rìdíìsì nǹkan tó le koko ìkan sànù wà kan jò. Gba ìmọ̀ràn Bọla meji Tinubu ni pé ìtàn bá lè bá wa ṣe sí ọ̀rọ̀ ìlú bí gbogbo ẹ̀ ṣe ń rí i bí ọ̀rọ̀ bó ṣe bọ́ ọ̀rọ̀ epo kankan àti àwọn bí ayé oúnjẹ bí nǹkan ó ṣe rọrùn ṣá bí nǹkan ó ṣe dẹ̀rọ̀ bí ó ṣe rọrùn fún wa. Ìrànlọ́wọ́ tá a kàn lè pé ìjọba lè ṣe fún wa ni pé tí wọ́n bá lè ran àwọn èèyàn lọ́wọ́ lórí ọ̀rọ̀ epo fi dẹ̀rọ̀ epo fi wálé.